ọjọ́ kẹta oṣù keje ọdún tí a wà yìí èyí tí í ṣe July 3rd 2025 ìní ilé-ẹjọ́ gíga tó fi ìkàlẹ̀ sí agbègbè Ìyágànkú ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìní yóò gbé ìdájọ́ kalẹ̀ láàrin ẹjọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams ló pe gbajúgbajà jìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní Olóyè Sunday Adéyẹmọ Adéníyì tí ó gbajúmọ̀ mọ̀ sí Sunday Ìgbòho lórí bó ṣe ní ó hùwà tó tako ẹ̀tọ́ ọmọnìyàn òun lábẹ́ òfin Nàìjíríà nípa bó ṣe lọ gbé ọ̀rọ̀ tóun àtẹnìkan sọ lórí fóònù èyí tó lóyìnbó ń pè ní private conversation bó ṣe lọ gbé sí orí ẹ̀rọ ayélujára àti síta fún gbogbo ayé. Ẹ rántí wípé ní ọdún tó kọjá ní wàhálà ńlá ṣẹlẹ̀ láàrin Gani Adams àti Sunday Ìgbòho nígbà tí Sunday Ìgbòho tó fẹ̀sùn kan Gani Adams pé ó bà òun lórúkọ jẹ́ lásìkò tó ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí fóònù tó sì jẹ́ pé ó ní Gani Adams ó ń lọ ikú gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ aṣíwájú nílẹ̀ Yorùbá nígbà ayé ẹ̀ tó tún jẹ́ mínísítà ọ̀rọ̀ agbára àti mínísítà ètò ìdájọ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyẹn olóògbé Bọ́lá Ìgè ìpè Gani Adams ó sọ pé òun wà lára àwọn agbanipa tó pa àbá náà sí ilé ẹ̀ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2001. ṣá o bó tilẹ̀ jẹ́ pé Sunday Ìgbòho ó ti gbé Gani Adams lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ ṣùgbọ́n tí Gani Adams náà tóun náà gbé lọ sí ilé ẹjọ́ pé bí Sunday Ìgbòho bó ṣe lọ gbé ọ̀rọ̀ tóun bá ẹnìkan sọ níkọ̀kọ̀ lórí fóònù sórí ẹ̀rọ ayélujára ó tako òfin ọmọnìyàn ẹ̀tọ́ ọmọnìyàn èèyàn àti òfin orílẹ̀-èdè Nàìjíríà. Òfin tí Gani Adams lòun gbáralé ní apá kẹtàdínlógójì òfin ọdún 1999 ìyẹn section 37 of 1999 constitution tó sọ pé irú nǹkan bẹ́ẹ̀ ó tako òfin láti gbé ọ̀rọ̀ téèyàn bá ẹnìkan sọ níkọ̀rọ̀ kéèyàn lọ gbé síta láì gbàṣẹ lọ́wọ́ onítọ̀hún. ṣá ọlọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí tí ìgbẹ́jọ́ tó wáyé ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn ìyẹn lọ́jọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ti ṣe ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹrin tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí tó ní agbẹjọ́rò Gani Adams amòfin Síkírù Akínrẹ̀lé ń ló jẹ́ kó di mímọ̀ pé kí ilé ẹjọ́ ká fojú ire wo ìgbẹ́jọ́ àwọn kan sì dá Gani Adams láre kan ní kí Sunday Ìgbòho kó san bílíọ̀nù 5 náírà 5 billion naira owó ìtanràn ṣùgbọ́n agbẹjọ́rò Sunday Ìgbòho náà gbé Ìyábọ̀ dání amòfin Junai Sanusi tó jẹ́ agbẹjọ́rò Sunday Ìgbòho takò wọ́n ó ní kí ilé ẹjọ́ kó dá ẹjọ́ náà nù nítorí pé kò lẹ́sẹ̀ nílẹ̀ àti wípé Gani Adams fún rẹ̀ kò sọ ìbúra tó yẹ kó bú ìtàn pè ní àfidáfì tó yẹ kó jòun ní ọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ lọ́nà tó bófin mu. ṣá o onídàájọ́ O.T. Adémọ́lá Sàlámì tó fẹ́ dájọ́ ó ti ní ó di ọjọ́ kẹta oṣù keje ọdún tá a wà yín July 3rd láti tóun kó tó gbé ìdájọ́ kalẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn olólùfẹ́ Gani Adams àti Sunday Ìgbòho láti ń retí ọjọ́ náà báyìí.